èèyàn mi nǹkan bẹ̀ kì í sì máa ṣe kékeré kì í ṣe kékeré náà bá ní bàbá Ọbásanjọ́ ń ṣe wọ́n ló ń lọ́ọ̀tì ìwé kan ní Lagos lẹ́nìí kó ń lọ́ọ̀tì àwọn ìwé kan ní Èkó wọ́n invite kábíyèsí sí occasion yẹn wọ́n tún invite Naomi sí occasion yẹn meanwhile kábíyèsí tiẹ̀ ti sọ pé òun àti pé wọ́n máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí Naomi sọ pé kábíyèsí òun ò fẹ́ máa jáde sí íńtánẹ́ẹ̀tì òun ò fẹ́ máa ṣe kinní kan torí íńtánẹ́ẹ̀tì tóun lójú ara òun gbà yẹn òun ló da márèèjì òun ló ta níta kọ̀ọ̀kọ́ ṣé òun ló dàrú àbí àwọn olójú kòkòrò tó ń rí ìwà àti kábíyèsí ní íńtánẹ́ẹ̀tì náà fi wọlé tó ń fi ráyè wọlé ṣùgbọ́n kábíyèsí àìmọ̀kan ó ṣe mistake bẹ́ẹ̀ tí mi rò pé irú mistake yẹn ó tún lè wáyé títí láéláé lórúkọ Jésù kò ní mistake yẹn ò ní wáyé mọ́ náà bá nígbà tó ti gbọ́ invitation pé bàbá Ọbásanjọ́ fẹ́ ṣe program wọ́n náà àwọn olórí yẹn ti ń yọjú láti ìdìtà pé kábíyèsí o èní ni program bàbá Ọbásanjọ́ ẹjọ́ èmi ni kẹwọn wọ́n ní Mary àlùkọ́kọ́ wá pé kábíyèsí ìjọ máa tẹ̀lé yín lọ sí occasion yẹn wọ́n ní kábíyèsí kò dá wọn lóhùn wọ́n ní bàbá ìyá yìí olórí Rónkẹ́ ìyẹn náà tún wá bàbá kábíyèsí mi máa tẹ̀lé yín lọ kinní kan òkú bàbá ṣáàṣù wọ́n ní kábíyèsí ò dá wọn lóhùn ànádà àwọn yẹn Tọ́pẹ́ olórí Tọ́pẹ́ yẹn ní kábíyèsí èmi náà máa tẹ̀lé yín lọ ní kábíyèsí ò dá wọn lóhùn wọ́n ní kọ́bánbárì ìyá Ashley náà kábíyèsí òun ló máa tẹ̀lé yín lọ láti jẹta wọ́n ní kábíyèsí ò tẹ̀ dá wọn lóhùn wọ́n ní ṣe rí pé àwọn pípọ̀ yẹn kọjá yìí o wọ́n nígbà tó wá dìde ní kábíyèsí àti ṣé kábíyèsí tí ẹ lè jẹ́ kí Ashley tó sọ pé òun fẹ́ tẹ̀lé òun tó tẹ̀lé ó ti gbàgbé nǹkan tó ń sọ pé ó ṣe fún Ọbásanjọ́ tó wá sí ọ̀dọ̀ kábíyèsí tó lọ́ọ́ fi oògùn tó ń jẹ tí bàbá Ọbásanjọ́ fi láǹdì hospital tí bàbá Ọbásanjọ́ ọlọ́run ló yọ ìyẹn ló wá sọ pé òun fẹ́ lọ ṣé bàbá Ọbásanjọ́ tiẹ̀ máa welcome wọn tó bá máa welcome wọn ìyàwó kábíyèsí kíní nìkan ló lè welcome olórí Naomi torí olórí Naomi yẹn ọmọ yẹn ó ti gbé glory ẹ̀ wá látọ̀run wá kò síbi tó yọjú sí táwọn èèyàn nífẹ̀ẹ́ títorí pé ó ti wà láàfin tẹ́lẹ̀ wọ́n gbọ́ misunderstanding òun àti kábíyèsí ó pẹ̀lú nǹkan tí ó bí àwọn èèyàn nú pé kí ló lè fa gbogbo èdè àìyedè pẹ̀lú bí kábíyèsí náà ṣe nígbà yẹn tóun àti Naomi tóun fi wà ní good term ó ká àwọn èèyàn lára ṣẹ́rí this time around táwọn èèyàn ti ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pé ó dàbí pé olórí ti ń padà sí ààfin inú àwọn èèyàn máa dùn torí ẹ̀ wọ́n mọ Naomi bẹ́ẹ̀ ni mọ́wọ́ kò sẹ́nibọ́dì tó mọ̀ ju Naomi lọ so gbogbo àwọn ìyàwó kọ̀ǹpútà àtẹnujọ́ mẹ́ta yìí tí ò sì lò 3 years ní ọ̀dọ̀ kábíyèsí tó ṣẹ̀ṣẹ̀ wọlé tó irú náà fi wọlé náà ẹ mọ̀ pé every month ní kábíyèsí fi ń gbé wọn wọlé tó ń ṣe ìyàwó fún wọn gbogbo wọn wà tó ń wọlé wọn ń lọ tó bá ti kábíyèsí wọn bí wọ́n ṣe wá tó ń disturb Naomi ní ààfin eléyìí tó ń yàn á wá àwọn kan ò ní lọ wọ́n á ju aṣọ lẹ̀ bíi méjì wọ́n á tún padà wá gbà yẹn kábíyèsí ò sì fẹ́ wọn o bẹ́ẹ̀ gbogbo gbà yẹn olúkálùkù ti gba yàrá nínú ilé kábíyèsí ṣe mọ̀ pé ó ti wá mọ́ ọ lára kábíyèsí òkùnkùn ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ kò sí no ní dictionary kábíyèsí bẹ́ẹ̀ ṣe ń wo kábíyèsí yẹn yes náà ni it is well náà ni fún kábíyèsí bó ṣe máa ń sọ bó ṣe máa ń ṣe fún gbogbo àwọn olórí yẹn torí ẹ̀ náà ṣe lérò pé bóyá kábíyèsí ò mọ nǹkan tó ń ṣe pé nǹkan kíkan tó ń bí tí wọ́n bá ti kábíyèsí sí pé àwọn torí ẹ̀ náà ṣe ti ogun bọ̀ ogun wọn kì í ṣe pé bóyá ogun wọn ń ṣiṣẹ́ pẹrẹpẹtẹ náà ogun wọn ò ṣiṣẹ́ tààrà ṣùgbọ́n nǹkan tó túbọ̀ ṣe kábíyèsí ni pé kábíyèsí soft kábíyèsí tún lójú àánú kábíyèsí ò tiẹ̀ mú ilé ayé le fún anybody
live and let live ni kábíyèsí máa ń ṣe ń gbogbo ìgbà. Òun ló túbọ̀ fà tó fi di pé wọ́n wọlé sí kábíyèsí lára ní gidi gan, tó wá dàbí pé bóyá ó wá ń fún kábíyèsí ní headache by this time. So gbà tí wá di pé wọ́n fẹ́ múra ní program yẹn ló bá múra. Wọ́n nígbà tí kábíyèsí àti Naomi múra tọ́tọ́ jáde wọ́n fẹ́ pé gbogbo ojú lórí wọn. Wọ́n láwọn olórí wá ní so kò sẹ́ni kankan tí kábíyèsí fẹ́ mú lọ àfi Naomi. Wọ́n ní before you know it wọ́n ti sáré lọ ń gbé kí ló ń jẹ́ pé before you know it wọ́n ti sáré lọ ń ti géètì pé láéláé kábíyèsí ò gbọdọ̀ jáde níbí báyìí tí ò bá máa wọn lọ ó ṣe lè lọ jẹ́ Naomi. Bí wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré sọ́tún sáré sósì pé Naomi ò gbọdọ̀ kábíyèsí ò gbọdọ̀ mú Naomi lọ. Wọ́n tún fẹ́ fa sùúrùtù. Wọ́n ní bí kábíyèsí ṣe wá sọ fún gateman pé àwọn gateman pé kí lẹ̀ ń rí tí àwọn pípò yìí ń ṣe báyìí. Wọ́n ní ó yá ẹ̀yin olórí ẹ wá ṣí géètì yẹn. Tóun bá rí ẹnikẹ́ni nínú yín tó disturb o kó fẹ́ jáde o gbogbo pálapàla bíi tá a ṣe èrè tẹ́yìn ṣe káàkiri pé ó yẹ wá ṣí géètì yẹn. Wọ́n ní Mary àpẹpẹ gbogbo nílọ ó ti pẹ́ tí kábíyèsí ti máa ń gbé kíní kò ṣe gbà wọ́n jáde. Kábíyèsí ni tẹ́ ẹ̀ bá ṣí géètì yẹn ṣé bàbá ńlá kun yín gbé kéètì wá láti ibi tẹ́tí ń bọ̀ àbí ìwọ ló ní géètì àbí ẹ̀yin lè ní géètì àbí ta ló ní géètì nínú yín. Ṣé ẹ̀yin lè bá mi ṣe géètì sí i tó jẹ́ pé tóun bá fẹ́ jáde ẹ ló máa lock géètì torí pé òun ti ń wò yín. Wọ́n ní wá sọ fún àwọn gatemen pé sórí anybody inú àwọn olórí tó wà mí tó ń ta fèlèfèlè tó ń fẹ́ máa ti géètì mọ́ pé kọ́kọ́ mú wọn ná kó bọ́ndù wọn kẹ́ tì wọ́n gbọ̀ngbọ̀n. Ìtó bá máa dá lápá kó dá lápá ìtó bá dá lẹ́sẹ̀ kó dá lẹ́sẹ̀ póun lòún fún yín ní ọ́dà yẹn. Wọ́n ní báwọn gatemen bó ṣe bẹ̀rẹ̀ action yẹn tó ń taari gbogbo wọn tó ń tì wọ́n gbọ̀ngbọ̀n tó ń tì wọ́n dànù. Torí ẹ̀ ni kábíyèsí àti Naomi tó rọ́nà lọ sí program yẹn. Ṣé gbọ́ àbẹ́ ẹ̀dá wọn ṣe rí pé kábíyèsí iṣẹ́ ńlá ó yí pọ̀ lọ́wọ́ kábíyèsí láti ṣe. Ńgbà kábíyèsí ọlọ́run á ràn lọ kábíyèsí lọ kò sí ṣe kò sáì ṣe torí bẹ́ẹ̀ ṣe ń gé wọn lọ́wọ́ nọ́mbà òrùka kẹ́ máa wò ó wọ́n ní gbogbo wọn pátápátá wọ́n ní bó ṣe máa ń ṣe tó wù wọ́n nìyẹn. Wọ́n ní ilé ìbá sọ pé èmi ni máa tẹ̀lé tọ̀hún máa sọ pé èmi ni máa tẹ̀lé tọ̀hún ní èmi ṣe kiri pé gbà tí Naomi múra tán lẹ́nu pé àfi bíi áńgẹ́lì pé ta ló máa rí irú ọmọ bẹ́ẹ̀ yẹn sínú ọ̀nì máa dùn pẹ̀lú gbogbo ìtumọ̀pọ̀ tó ń ṣe ní gbogbo ìgbà tó ń ṣe kò tú kábíyèsí kò tiẹ̀ sọ fún gbogbo yẹn kò sí ẹwà Naomi túbọ̀ ó dára sí i lójoojúmọ́ níwájú kábíyèsí. Kò tiẹ̀ tẹ́ sọ lè gba ìfẹ́ Naomi lọ́kàn kábíyèsí láyé ó di láíláí pọ̀ gbà. Wọ́n ní mistake tí kábíyèsí ti ṣe tipẹ́tipẹ́ kí Naomi tó kúrò láàfin. Wọ́n ní irú olè yẹn bá ṣẹlẹ̀ mọ́ torí àwọn olórí yẹn wọ́n try gbogbo kí Naomi kí oògùn wọn kọ́ tún ti Naomi bọ́ ṣe ti àwọn gbogbo oríṣiríṣi tó ń ṣe lákọ̀ọ́kọ́ yẹn wọ́n ti try ẹ̀. Babaláwo wọn ò rí ṣe mọ́ kábíyèsí ó ti gbèrègè jígè Naomi ti gbèrègè jígè orúkọ Jésù ogun tọ́lọ̀ ń ṣẹ́ fún Naomi àti kábíyèsí kò ní gbére mọ́. Wọ́n ó gbé nígbé ayọ̀ àti àlàáfíà agbára Kristi Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tọ́ra tẹ́tí sí tẹ́ ẹ bá wa share tẹ́ ẹ bá wa like tẹ́ ẹ bá wa subscribe ẹ bá túbọ̀ fi ìtókù sí comment section. Àbọ̀ Ọlọ́run adájú lórí wa kankan oníṣẹ́ mi yín o Jésù Olúwa wa amen. Kankan oníṣẹ́ mi yín kò ní ṣe tèmi kò ní ṣe gbogbo wa pátápátá tẹ́ ń gbọ́ channel wa in Jesus name amen.